السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في فضيلة شهر رمضان يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. mo wá ìṣọ́ lọ sọ́dọ̀ ọlọ́run kúrò lọ́dọ̀ èṣù ẹnu ẹ̀kọ́ ẹni ègbé ẹni àjùlókò pa. في mo فضيلة bẹ̀rẹ̀ pẹ̀lú شهر orúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run. في فضيلة شهر رمضان ní ọlá tí ń bẹ fún oṣù Ramadan. يا أيها الذين آمنوا ọlọ́run ọba àlékè ọlá ó ní mo pè gbogbo ẹ̀yin tí ẹ nígbàgbọ́ pẹ̀lú èmi ọlọ́run. كتب عليكم الصيام mo kọ àwẹ̀ mo ṣe lọ́ranyàn léyìn lórí. كما كتب على الذين من قبلكم gẹ́gẹ́ bí mo ti ṣe àwẹ̀ lọ́ranyàn láwọn tó yá sí pé wọ́n síwájú yín. لعلكم تتقون. ó ṣeé ṣe kẹ́ lè bẹ̀rù èmi ọlọ́run. شهر رمضان rí oṣù Ramadan. الذي أنزل فيه القرآن èyí tó já sí pé wọ́n sọ àlùkùránù kalẹ̀ ń bẹ̀. هدى للناس وبينات من الهدى والفرقان. kò sí ohun tí wọ́n fi sọ kalẹ̀ ju wípé kó máa jẹ́ ìmọ̀nà fún gbogbo àwa mùsùlùmí lọ́kùnrin àti mùsùlùmọ́ lóbìnrin. قال النبي صلى الله عليه وسلم ànábì wa Muhammad ìkẹ́ ọlọ́run àtọ́lọ́ ọlọ́run kó máa bá ó sọ báyìí wípé من فرح بدخول رمضان ẹni bá fi lè dunnú pẹ̀lú wíwọlé Ramadan. حرم الله جسده على النيران. haramallahu jasadahu ala niran. ọlọ́run ọba yóò ṣe awọ ara rẹ̀ yóò ṣe ra rẹ̀ yóò ṣe lé wọná inú oníjó ń tọ̀hún. وعن ابن عباس رضي الله عنهما ọmọ Abbas ọlọ́run ò dákunbá yọ́nú sáwọn méjèèjì. قال wọ́n sọ báyìí wípé سمعت رسول الله صلى الله عليه وسلم يقول mo gbọ́ lẹ́nu ànábì Muhammad ìkẹ́ ọlọ́run àtọ́lọ́ ọlọ́run kó máa bá ó sọ báyìí wípé لو تعلم أمتي ما في رمضان wàjà sí pé àwọn ọjọ́ mi ànábì wọ́n mọ tí bá ń bẹnu Ramadan ni. لتمنوا أن تكون السنة كلها ما في رمضان. gbogbo wọn mọ̀ bá máa jẹ̀rọ wípé gbogbo oṣù pátá tí ń bẹ nínú ọdún kò bá máa ti jẹ́ Ramadan. لأن الحسنات فيه المجتمع orí gbogbo dáadáa tí ń bẹ ń bẹ gbogbo dáadáa tó wà ní oṣù Ramadan ó kójọ ní. والطاعة مقبولة bákan náà ká tẹ̀lé tọ́lọ́run yóò jẹun tí ọlọ́run yóò gbà lọ́wọ́ ẹnìkankan wa. والدعوة مستجابة bákan náà bàbá ké pe ọlọ́run bàbá bí ọlọ́run ọlọ́run bá yóò gbọ́ yóò sì gbàdúrà wa. والذنوب مغفورة ìgbọ́. والذنوب مغفورة bákan náà àwọn ẹ̀ṣẹ̀ tá a bá ṣẹ̀ ọlọ́run bá yóò máa forí ẹ̀jìn wá. والجنة مشتاقة لهم. إذا كان أول ليلة من رمضان ẹ wá rí òru àkọ́kọ́ nínú oṣù Ramadan. سفدت الشياطين wọ́n de gbogbo àwọn èṣù pátá wọ́n dè wọ́n mọ́lẹ̀. ومردت الجن bákan náà gbogbo àwọn èròǹgbà tó bá ń bẹ lọ́kàn àwọn àlìjọ̀nú wọn ò jẹ́ kó kú lọ́kàn wọn. وغلقت أبواب النيران bákan náà gbogbo ilẹ̀kùn lè ná pátá wọn ò ní kí wọ́n tì wọ́n. ولم يفتح باب منها bákan wọn ò ní sílẹ̀kùn lè ná kankan rárá táwọn èèyàn fi tán. وفتحت أبواب الجنان bákan náà gbogbo ilẹ̀kùn tí ń bẹ fún àlìjánnà wọn ò ní kí wọ́n ṣí kalẹ̀. ولم يغلق باب منها gbogbo ilẹ̀kùn àlìjánnà pátá wọn ò ní tí Ramadan tí ó fi bẹ̀rẹ̀ tí ó fi parí. ويقول الله تعالى ọlọ́wọ́n ọba àlékè ọlá ó sọ báyìí fún wa wípé في كل ليلة من رمضان gbogbo òru tó ń bẹ nínú oṣù Ramadan 3 مرات mẹ́ta ni. هل من ساهل فأوتيه سؤاله ẹni tó bá fi lè bí wá ní ìbéèrè tó bá fẹ́ nǹkan ládàwọ̀ ọlọ́wọ́n bá àfún tọ̀hún. هل من تاهب فأتوب عليه ẹni tó bá wá ń jẹ̀rọ àwọn ọlọ́run pé tó òun fẹ́ káwọn ọlọ́run ká foríjì òun àforíjì òun tọ̀hún. هل من مستغفر فأغفر له bákan náà ẹni tó bá ń wá àforíjì látọ̀dọ̀ àwọn ọlọ́run àforíjì òun tọ̀hún. وقال النبي صلى الله عليه وسلم ànábì ìkẹ́ ọlọ́run àtọ́lọ́ ọlọ́run kó máa bá òun sọ báyìí wípé من صام رمضان
bá fi lè gbààwẹ̀ Ramadan. إيمانا واحتسابا bá fi lè gbààwẹ̀ Ramadan pẹ̀lú gbàgbọ́ tó sì tẹ̀lé. غفر له ما تقدم من ذنبه. ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ tó ti ṣẹ̀ síwájú wọn forí ẹ̀ jìn. في بيان فضيلة ليلة القدر. ẹ̀rí àlàyé tó yanrantí tí ń bẹ fún òru Laylatul Qadri. قال تعالى ọlọ́wọ́n ọba àlékè ọlá ń sọ báyìí wípé. إنا أنزلناه في ليلة القدر àwa la sọ kalẹ̀ nínú òru Laylatul Qadri. وما أدراك ما ليلة القدر. èrè ànábì ǹjẹ́ o mọ̀ nípa òru tí ń jẹ́ Laylatul Qadri bí? ليلة القدر خير من 1000 شهر. ẹ̀rí òru Laylatul Qadri ó fi ń lóore ju gbogbo oṣù lọ. تنزل الملائكة والروح فيها. ló fi ń lóore jùlọ gbogbo àwọn màláìkà pátá wọ́n sọ̀kalẹ̀ bákan náà olórí àwọn màláìkà yóò tẹ̀lé wọn. بإذن ربهم من كل أمر. pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run gbogbo àṣẹ tí wọ́n bá pa wọ́n. سلام هي حتى مطلع الفجر. àlàáfíà ọlọ́run wọ́n máa pín káàkiri wọ́n máa pín sọ́tún wọ́n máa pín sósì wọ́n máa pín síwájú wọ́n máa pín sílẹ̀ tálí fọ́jàrí ó fi yọ. وإنما سميت ليلة القدر قدرا. وإنما سميت ليلة القدر قدرا. ẹ rí Laylatul Qadri nígbà tí wọ́n sọ nígbà tí wọ́n pè bùbù ni. لأن فيها تقدير الأمور. ẹ wá rí i tó ń bẹ ní Laylatul Qadri gbogbo ohun tí bá ń jẹ́ ọ̀rọ̀ tí bá ń jẹ́ àṣẹ yóò máa gbà wájú. والأحكام. bákan náà gbogbo ohun tí bá ń jẹ́ ìdájọ́. والأرزاق. bákan náà gbogbo ohun tí bá ń jẹ́ ìjẹ̀mú. والآجال. bákan náà gbogbo ohun tó bá ń jẹ́ káràkátà. كلها من تلك السنة إلى السنة القابلة. ẹ rí gbogbo eléyìí tá a kà kalẹ̀ yìí yóò máa ṣẹlẹ̀ lásìkò Ramadanu nínú oṣù ni yóò máa ṣẹlẹ̀ oṣù tó bá tún tẹ̀lé Ramadanu náà yóò máa ṣẹlẹ̀ ń bẹ̀. لأن الأرض تريق تلك الليلة. ẹ rí òru Laylatul Qadri àwọn oore tó pọ̀ àwọn ọlá tó pọ̀ ń bẹ ń bẹ. لكثرة النزول الملائكة. pẹ̀lú ọ̀pọ̀ọ̀pọ̀ yantiyanti àwọn màláìkà tí wọ́n sọ̀ kalẹ̀. قال تعالى ọlọ́wọ́n ọba àlékè ọlá sọ báyìí wípé. تنزل الملائكة والروح فيها. ọlọ́wọ́n ọba tó tún sọ ó ní àwọn màláìkà wọ́n sọ̀ kalẹ̀ kò wá níjà àwọn màláìkà nìkan olórí àwọn màláìkà yóò tẹ̀lé wọn. بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ni wọ́n fi sọ kalẹ̀ tí wọ́n máa pín àlàáfíà sọ́tún wọ́n máa pín àlàáfíà sósì wọ́n máa pín àlàáfíà níwájú bákan náà wọ́n máa pín àlàáfíà lẹ́yìn. سبب نزولها ẹ̀rí okùnfà tí alukurani fi sọ kalẹ̀. لما دنا وفاة النبي صلى الله عليه وسلم. nígbà tí òkùnyà fẹ́ dé sànàbì pẹ̀lú ilé ayé ní ipò fẹ́ kúrò ilé ayé. وقرب فراقه عن أمته. nígbà tó fẹ́ kúrò tó fẹ́ ṣòkùnyà pẹ̀lú àwọn ọjọ́ rẹ̀. بكى رسول الله صلى الله عليه وسلم وأذن. ànábì ò ṣe mí ní ṣe méjì ànábì kàn ń sunkún náà ni. وقال ànábì wọn sọ báyìí wípé. إذا خرجتم من الدنيا إذا خرجتم من الدنيا. tí n bá fi lè jáde kúrò nílé ayé. فمن يبلغ السلام من الله على أمتي. ta ló fẹ́ máa pín àlàáfíà káàkiri tẹ́mi ànábì bá tí mi ò bá sí láyé mọ́. ta ló fẹ́ máa pín àlàáfíà káàkiri bẹ́ẹ̀ mi ànábì ti ń pín. أكتم قلبه صلى الله عليه وسلم. ọkọ̀ ànábì ti gbẹgbẹ́ ń gbé tòótá ni ó máa pín àlàáfíà káàkiri. ففرغ الله قلبه لقوله. ọlọ́run ọba wa wò ń gbé tó ìgbà tí ọkàn ànábì ọkàn rẹ̀ mi ọlọ́run tó ti gbẹgbẹ́ ọlọ́run wa fi dùnú síbẹ̀. تنزل الملائكة والروح فيها. àwọn màláìkà wọ́n máa dunnú bákan náà olórí àwọn màláìkà náà òun náà máa dunnú. حتى يبلغ السلام. títí tí wọ́n fi pín àlàáfíà káàkiri. ولا أمنعهم عنهم. bákan náà wọn ò ní kọ̀ fún wọn. subhana rabbika rabbil izzati amma yasifun. olórí ilé kọ́ bọ́ọ̀lù tóbi pé Allahu akbar. Allahu akbaru. ó lè bọ́ọ̀lù tóbi bí ẹni tó gbọ́ kọ́ lọ́wọ́ rẹ̀ báyìí yóò ń bá nábì dáadáa. Allahu akbaru. a ní ẹ̀yọ́ bá nábì ni yóò lọ Allahu akbar méjèèjì náà lọ́lọ́ àmọ́ yóò bá nábì lẹ́ẹ̀kan sí. àwọn àlùfáà tí wọ́n ka hadithun Laylatul Qadri fún wa yìí bí wọ́n ti dúró yìí ilé kéwú tí wọ́n ti ń kéwú Markazu Nurun Najat
Allah. ní tẹ̀lé ibẹ̀ ni ọlọ́run kọ́ ọlá nàbí muhammadu Sallallahu alayhi wa sallam. ọlọ́run jẹ́ ìsàṣeyọrí ayọ̀. Àmín.